ẹ bá mú wọn ẹ pa wọn ni kò sáforíjì fún wọn pípa ni. ló fi jẹ́ pé ẹni tó bá bú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìdájọ́ rẹ̀ inú ìyà àtayé tí ó jẹ ni kí wọ́n pa. ẹ̀sìn wa sọ pé ká pa. ẹ bá mutí lákòókò ẹ̀nà ọ̀rọ̀ mutí lẹ́ẹ̀kejì ẹ̀nà ẹlẹ́ẹ̀kẹta ẹ̀nà ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀dúgbò ẹ̀. kọ́díjà ìmáàmù méjì ò gbọdọ̀ sí yìí tí wọ́n bá yàn lẹ́lẹ́ẹ̀kejì ẹ̀ pa ni ẹ̀sìn wa ló sọ bẹ́ẹ̀. ọlọ́run ọba ló lẹ́sìn ó sì fi rán ànábì ànábì dẹ̀ sọ wípé ẹ tó bá pààrọ̀ ẹ̀sìn rẹ̀ kí wọ́n pa. bísí wa kò nídìí gbogbo yìí hùn tàbá ti di pé ọpọ́sì kan náà àwọn kìnnìyàn kí ni ká máa ṣe lọ. ẹni tó bá lóun ṣe islam ma fẹ́ yapa sáwọn mùsùlùmí wọ́n pa ṣe ni. wípé àwọn gbọ́dọ̀ máa gbógun ti wá káwọn máa pa wá. wọ́n wípé ẹni tó bá ti fún islam ó ti lẹ́tọ̀ọ́ sí ikú yẹn kódà kí wọ́n má ti. ẹni tó bá lóun ṣe islam ma fẹ́ yapa sáwọn mùsùlùmí wọ́n pa ni. lọ́ngbọ̀n yẹn ayò sí nínú islam pé mi ṣe islam mọ́ ìgbà tí wọn lo ṣẹ̀ríà náà lẹ́mọ̀ gbà wọn oríṣiríṣi ẹnìkan ti gba islam ń gbọ́ ya òfin lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe islam bàbá òun tún yọ sọ́ọ̀ lójú oorun ó ní kó o fi lẹ̀. lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọn kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí èèyàn wọlé rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pàṣẹsì ní mọ tipátipá kọ àfi kó di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi islam sílẹ̀ kájọ yé wa yàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí ó bá di mùsùlùmí torí nínú òfin tí wọn náà ti gbà ní pé ńjọ́ tó bá ti lóò ṣe islam ma wọn pa ọ́ gbogbo ẹni bá di mùsùlùmí àfi yé bẹ́ẹ̀ o nínú òfin tó gbà lónìí o ní kó ní fẹsẹ̀ sílẹ̀ nítorí pé ńjọ́ tó bá ti fi sílẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé wọ́n pa ọ́. Ànábì sallallahu alayhi wa sallam nínú hadith Abdullah bin Abbas radiyallahu anhuma التي إمام البخاري أتعامل بذلك أنا بني من بدل دينه فاقتلوه يعني كان يتبع تقبع إسلام ولا دعتلوه السماء تقبع وفي الله أيوسي هذا سوف يقول لك بمي متفيلة يوبا وانو بكبكوا وعلاي وقاني وفي شريعنا ẹ bá mutí lákòókò ẹ̀nà ọ̀rọ̀ mutí lẹ́ẹ̀kejì ẹ̀nà ẹlẹ́ẹ̀kẹta ẹ̀nà ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀dúgbò ẹ̀. kọ́díjà basairu min rabbikum. bẹ́ẹ̀ni. ẹni tó bá bíbú ànábì yẹn ṣe nǹkan kékeré ẹ̀ṣẹ̀ rẹ̀ ju kéèyàn pààyàn lọ ló fi jẹ́ pé ẹni tó bá bú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìdájọ́ rẹ̀ inú ìyà àtayé tí ó jẹ ni kí wọ́n pa. kí n ti yín sẹ́yìn lẹ́lẹ́sìn ni ọlọ́run ọba ló lẹ́sìn ó sì fi rán ànábì ànábì dẹ̀ sọ wípé ẹ tó bá pààrọ̀ ẹ̀sìn rẹ̀ kí wọ́n pa. tẹ́lòmíì bá tún dìklẹ́ àjọ kan ní pé ìjọba yìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan yálà kí sultan tó sọ ni o àbí lẹ́yìn tí sultan sọ tán ní tó ń sọ ni pé ó ń dìklẹ́ ààrẹ gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì àwa mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé ká pa ìmáàmù méjì ò gbọdọ̀ sí yìí tí wọ́n bá yàn lẹ́lẹ́ẹ̀kejì ẹ̀ pa ni ẹ̀sìn wa ló sọ bẹ́ẹ̀ mo rò pé ṣé bá mi sìn bẹ́ẹ̀ ni president general méjì ò gbọdọ̀ sí president general Nigeria Supreme Council for Islamic Affairs Sultan Sokoto nìkan ni òun nìkan ló lè declare àjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan tẹ́lòmíì bá tún declare àjọ kan ní pé ìjọba yìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan yálà kí sultan tó sọ ni o àbí lẹ́yìn tí sultan sọ tán ní tó ń sọ ni pé ó ń declare rẹ̀ gẹ́gẹ́ bí president àwa mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé ká pa. ẹ̀kọ́ wọn ní bá ṣe máa yẹ̀bọn ẹ̀kọ́ wọn ní bá ṣe máa jagun ẹ̀kọ́ wọn ní bá ṣe máa wẹ̀ ebi àdébí sọ pé gbogbo ọmọ tẹ́ ẹ bá bí pátápátá inú ẹ̀kọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ kọ́ tó jọ̀rọ̀ yẹn láti lé òun ni bóòlù yẹn sì máa mú okùn bí ẹ ṣe máa wẹ̀dù àti bí ẹ ṣe máa sùt ókè mọ̀ bá pọ́n lé bá ìyá rẹ̀ ọ̀gbọ́n ilé kí ó mú mọ́ wọ́n bá ṣe ọmọ ilé kí ó kan tí ò ní sùt. àti ọ̀rọ̀ ẹ̀ máa ń gbàdé ládìínà ẹ̀ tó bá pààrọ̀ ìsìn rẹ̀ tẹ̀ ẹ̀ tó bí anábì ní fàkùtù lóhùn ó ní bó ṣe lọ kì í ṣe kí wọ́n kàn pa ó lágbéyẹ̀wò ọ̀rọ̀ kìí ṣe kí ẹ̀ka ló ń wọ̀ sílẹ̀ òun ò ṣẹ̀sìn mọ́ wọn á ní ká lọ pa kìí ṣe bẹ́ẹ̀ ibùnú atọ́lì gan tí ó yà lórí ìgbédájọ́ òun lé lórí gan kìí ṣe pé àìṣẹ̀sìn Islam gan mọ́ ni ó fà á ó láwọn nǹkan táwọn bá kà síbẹ̀ tó fà á èèyàn kan sọ pé òun ò ṣe Islam mọ́ ká ní ká lọ pa kìí ṣe bẹ́ẹ̀ ló ṣe rí ìsìnbẹ́ ló ṣe rí ìsìnbẹ́ wọn láì kí ìsìnbẹ́ ló ṣe rí ìsìnbẹ́ ló ṣe rí. àkọ́kọ́ náà kì í ṣe non acton
kì í ṣe ibnul akhtal ibn khatal ni ọkùnrin tí muhammadu ní káwọn sàábé tán bá ti rí kí wọ́n pa kódà kò bá ta'allaqa bi astari al-Kaaba kódà kò bá àṣùmọ́ kábà kó sáàdì kábà pa. So ọkùnrin yẹn ni ibn khatal kì í ṣe ibnul akhtal. Ibnul akhtal jẹ́ látara mistake àwọn oní-transliteration àtàwọn oní-translation. So bí ọjọ́ ṣe ń lọ so wọ́n ṣàwọn àṣìṣe yẹn especially àwọn tán kì í ṣe mùsùlùmí látara pé wọ́n mọ lárúbáwá pé ó ti mẹ́sàn ó ti wá di nǹkan tó di ó dàbí nǹkan tá a fi lè pè ní nickname fún ibn khatal. Ibn akhtal tún wá fẹ́ lè di nickname fún ibn khatal ìyẹn fún àwọn tí wọ́n gbọ́ lárúbáwá tó tí wọ́n ń ṣe mistake yẹn. So àsìpéláwà ní tí yín tóbi gan-an tó ṣe bẹ̀m̀bẹ̀ ọdún ẹ̀rọ sọ ó yẹ kẹ́ lè mọ̀. So ìyẹn ló dẹ̀ máa ń ṣe yàtọ̀ láàrin ẹni tó kéwú gangan yàtọ̀ sí ẹni tó kàn gbọ́n nǹkan táwọn èèyàn sọ ó kàn ṣáájọ láti fi ọ̀ya kan fi pè mí láàfà kí lè máa fi arúmọjẹ fáwọn èèyàn ẹ̀rọ so ìyẹn náà fi hàn máa yàtọ̀ láàrin ẹni tó kéwú gangan so because ẹni tó bá kéwú gangan so tí kìí ṣe kó kàn ṣàrúmọjẹ ó kàn ṣáṣáṣáṣá so ó máa mọ̀ wípé kìí ṣe ibn khatal ni kò ní bá wọn tí wọ́n ń ṣe mistake yẹn kò ní bá wọn lọ lórí ẹ̀ ó ti so nǹkan tó ń pè ní mímọ́ nìyẹn so àìmọ̀kan àkọ́kọ́ lélẹ̀. ẹlẹ́kejì ni pé according to Islam péyàn kúrò nínú Islam pé òun ò ṣe Islam mọ́ gangan ó tó ní ìdí láti pé kí wọ́n pa ènìyàn nínú Islam pé kí wọ́n dẹ̀ ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀ according to Islam kódà kan má ti pa ènìyàn torí pé ìyàtọ̀ wà láàrin pé èèyàn lẹ́tọ̀ọ́ sí nǹkan àti pé kí nǹkan téèyàn lẹ́tọ̀ọ́ sí yẹn ó ti ṣẹlẹ̀ síyàn ọ̀tọ̀ ní èjì ṣùgbọ́n wípé ṣéyàn lẹ́tọ̀ọ́ sí kú ṣéyàn lẹ́tọ̀ọ́ sí kí wọ́n ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀ nítorí pé òun ò ṣe Islam mọ́ bẹ́ẹ̀ ni ó wà nínú Islam bẹ́ẹ̀ wípé ẹni tí ò bá ṣe Islam mọ́ àìṣe Islam mẹ́ẹ̀yẹn gangan fúnra ẹ̀ ó ti jẹ́ kó lẹ́tọ̀ọ́ sí ikú. ẹni tó bá dẹ̀ sọ̀dà kejì nǹkan yìí òdo ni tó túmọ̀ sí pé òdo number 2 lélẹ́yìí fún Mr. Labib yàtọ̀ sí òdo number 1 ìyẹn ibn akhtal tí wọ́n sọ instead ibn khatal number 2 ni pé wọ́n tún mọ̀ ó ti báyìí sọ torí pé wọ́n kéwú jiná wọ́n mọ̀ wípé ẹni tó bá ti kúrò ní Islam ó ti lẹ́tọ̀ọ́ sí ikú yẹn kódà kí wọ́n má ti pa kí tó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mo fẹ́ padà sọ̀rọ̀ ibn khatal yẹn. So ibn khatal according to Sahih al-Bukhari Sahih Bukhari ò fi tààtàrà mention pé reason báyìí náà ni Muhammadu ṣe ní kí wọ́n pa nǹkan ṣóyé so but ó kàn mention pé àṣẹ tí ó kàn mention ó kàn record àṣẹ tí Muhammadu pa pé kí wọ́n pa yẹn kódà wàlá kana muta'alliqan bi astari Kaaba pé kódà kò bá sáàdì Kaaba pé ẹ pa ìyẹn ni Bukhari record but nínú àwọn ìwé sírọ̀ ó padà wá pé wọ́n ka àwọn kankan míì tó tún ṣe lóòótọ́ bí ó pa ẹrú kan tọ́rí yẹn jẹ́ mùsùlùmí nítorí pé ó ránṣẹ́ pé kó ṣe nǹkan báyìí fún kó ṣe nǹkan báyìí ó wá jí ó wá rí pé ẹrú yẹn ò ṣe nǹkan yẹn inú wa bí ó pa even àwọn nǹkan gan padà tún sọ wípé kì í ṣe òun Ibn Khatal gangan fúnra ẹ̀ ló fọwọ́ ara ẹ̀ pa gan ó ti nínú ẹ̀ṣẹ̀ tó tún kà ní pé wọ́n kàn sọ pé ó rán yàn pa ni oye so anyway nínú ẹ̀ṣẹ̀ tó tún kà ní wípé ó ní àwọn ẹrú méjì kan tó máa ń kọrin bú Muhammad tó dẹ̀ máa ń support wọn so túmọ̀ sí pé kì í tún ṣòun gangan ló ń kọrin bú ẹ̀ṣẹ̀ tó ṣe tó clear jù according to that story ẹ̀ṣẹ̀ tí Ibn Khatal ṣe tó clear jù ní kókúrò ní Islam anyway jẹ́ ká sọ wípé gbogbo ẹ̀ṣẹ̀ yẹn náà ló ṣe tó fúnra rẹ̀ ṣe òun yìí kan náà ló kúrò ní Islam òun yìí kan náà ló ṣe kíni ló pa ẹrú kan tó jẹ́ mùsùlùmí fún ló fara ẹ̀ pa òun yìí kan náà ló kọrin bú wọn òun ló sọ ṣé okay for example sin ẹnìkan ó pààyàn ó tún grape ó pààyàn ó tún grape ó tún bà nǹkan jẹ́ ṣé torí pé ó ṣe mẹ́tẹ̀ẹ̀ta yìí papọ̀ wọ́n wá jù sẹ́wọ̀n tó túmọ̀ sí pé ọ̀kan nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó ṣe yẹn kò tó láti dá gbé lọ ẹ̀wọ̀n ni ó ti báwo lẹ́yìn ṣe máa ń ronú báyìí bẹ́ẹ̀ jẹ́ kí wọ́n á fi bẹ̀yẹn lẹ̀ ká lọ sí orí point gangan so láti point àìmọ̀ kan yín gangan Mr. Labib kẹ́lẹ́mọ̀ bẹ́ẹ̀ kan ta àwọn èèyàn jẹ́ lásán ẹ̀sìn pààyàn òun ní Islam mo dẹ̀ ń sọ with all my chest orí burúkú pátápátá gbà ní Islam ó ti yé so àhàdìfù kan wà ní Sahih Bukhari náà ẹ̀yin náà dẹ̀ máa ma àhàdìfù yẹn oye tí Muhammadu sọ pé la yahillu damu muslim ẹ̀jẹ̀ mùsùlùmí kankan ò tọ́ kó ta sílẹ̀ ẹ máa gbọ́ la yahillu damu muslim illa bi ihda thalath àfi pẹ̀lú ọ̀kan nínú àwọn reason mẹ́ta nínú àwọn kan mẹ́ta tó túmọ̀ sí pé Muhammadu fẹ́ sọ reason tó lè mú kí ẹ̀jẹ̀ mùsùlùmí ta sílẹ̀ tó lè mú kí títa ẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ kó jẹ́ tọ̀ Muhammadu fẹ́ sọ reason mẹ́ta ó wá ní àfẹ́yìbù zani ó ní ẹni tó jẹ́ abilékọ ẹni tó ti lọ́kọ àbó ti níyàwó tó wá lọ ṣe zìnà ẹ̀jẹ̀ ẹ̀ tọ́ láti ta sílẹ̀ by stoning oyè mẹ́rin sẹ̀wọ́n máa lè lóko according to ìdájọ́ ẹlẹ́kejì an-nafsu bin-nafs ẹ̀mí tó bá pa ẹ̀mí mi pé èyàn tó mùsùlùmí ló ń sọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ Islam ló ń sọ̀pọ̀ wípé la yahillu damu mri'in muslim ó ti mention muslim ẹ̀jẹ̀ mùsùlùmí kan ò tọ́ tó túnmọ̀ sí pé an-nafsu bin-nafs ẹ̀mí fẹ̀mí ẹ̀mí mùsùlùmí náà ló ń rí bá sí wípé torí pé tí mùsùlùmí bá pa kèfèrí wọn nípa ó according to Islam hadith mi wá wípé wala yuqtalu muslimun bi kafir ẹ gbọ́dọ̀ pa mùsùlùmí nítorí pé ó pa kèfèrí hadith yẹn wà lọ́tọ̀ tó ti yan àwọn tó bá kọ́ Islam bọ́n ṣe máa ń ṣàlàyé ọ̀rọ̀ Islam nìyẹn iṣẹ́ àwọn tó kàn wí láwà ní bẹ́ẹ̀bẹ̀ sórí tó kàn sọ tẹ́ pé nǹkan tó fẹ́ jẹ náà ń wá tó sọ wọ́n dàfà hadith yẹn gangan fúnra rẹ̀ ọ̀rọ̀ mùsùlùmí ló ń sọ bọ̀
pé la yahillu damu imri'in muslim illa bi ihda thalath àfẹ́yìbù zani ẹjẹ́ mùsùlùmí kankan ò tọ́kó ta sílẹ̀ àyàfi nǹkan mẹ́ta yìí. alákọ̀ọ́kọ́ àfẹ́yìbù zani ẹni tó ti níyàwó tàbí ti lọ́kọ tó ṣe zìnà wà nafsu bin nafs ẹ̀mí fẹ́mi ẹni tó bá pààyàn kan pa òun náà tí mùsùlùmí bá pààyàn tẹ́ni tó pààyàn bá jẹ́ mùsùlùmí kan pa òun náà. àtàríkù li dinihi al-mufariqu lil jama'a ẹni tí ó fi ẹ̀sìn ẹ̀ kalẹ̀ lásán ni al-mufariqu lil jama'a tó sọ pé òun ò wà pẹ̀lú àwọn mùsùlùmí mọ́. ó ti àtàríkù lè very clear. So nínú reason bó ṣe jẹ́ sí wípé nínú hadith ṣàlàyé pé reason kan tó dá dúró tẹ́ fi lè ta ẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ òun ni kí ó ṣe zìnà kó dẹ̀ ti níyàwó tàbí lọ́kọ. òun nìkan dá dúró ní reason tí kò dẹ̀ sẹ́ni tó máa jiyàn pé mùsùlùmí pa mùsùlùmí ẹgbẹ́ òun nìkan tó ní reason wáyé tó jẹ́ sí pé ẹ fẹ́ máa dọwọ́rú níbi ẹlẹ́kẹta wípé àtàríkù lè dìní ẹni tó fi ẹ̀sìn Islam tó ń ṣe kalẹ̀ létà fẹ́ máa yí yẹn. So òun nìkan fúnra rẹ̀ dádúró náà ní reason láti ṣe kí ni láti jẹ́ kí èèyàn lẹ́tọ̀ọ́ sí ikú according to Islam. So ẹ̀yẹ parọ́ fáwọn èèyàn mọ́ Mr. Labi mú tẹ̀rí ilé ẹjọ́ mẹ́ta orí pé ẹ ti ń gbé kò sójú I don dey see him page he don dey explain tire o ti mo ti observe gangan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sí lẹ́nu gbà after gbà tí mo drop video àkọ́kọ́ yẹn o ti tó hit ẹ̀ gan so yẹ Mr. Labi so mo rí pé wọ́n ti padà bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ ṣe náà ṣe àwọn fídíò lílà àwọn after them tó ń sọ̀rọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ ni pé àwọn mọ Islam tó ń fẹ́ máa prove pé ẹ ti cast bàbá ẹ lọ jòkó ẹ lọ sẹ́ńpẹ́ ẹ ti cast gbogbo yẹn ò jẹ́ wá wọ́n á lọ gbé gò sójú wọ́n fẹ́ máa explain táyà tẹ bá dẹ̀ tún trigger nǹkan míì mú tó máa jáde tán fún yín tẹ bá tún trigger àná tẹ́ ẹ bá èyí tó pè yín ni pé kẹ́ lọ́ra lọ jòkó jẹ́ èyí tẹ́ tún jáde tẹ́ fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ni pé kìnnì kan torí pé a ti cast yín ẹ fẹ́ máa sáré máa torí àwọn èèyàn yín tí rí yín bí aláìmọ̀ kan ẹ fẹ́ sì ti máa sọ àwọn ọ̀rọ̀ tó máa jẹ́ kí káwọn èèyàn máa rò pé ẹni mọ̀ pé kẹ́ má dá mi lóhùn mo ká yín náà mo mọ̀ nǹkan tẹ̀ ń ṣe náà ẹ wá lọ gbé gò ẹ wá ń jókòó ẹ wá ń ṣe wáásì ẹ wá fẹ́ máa treat àwọn ọ̀rọ̀ slang kan lè rí pé you go explain tire like I said. àkókò pẹ̀lú àyà yìí ń túmọ̀ pé kò nídìí pé wọ́n ń sin kankan ọ̀rọ̀ pé wọ́n jẹ́ agbègbè àlàáfíà àbá agbègbè àlàáfíà wọ́n náwó àlàáfíà wọn ò dìde sí wa kò nídìí gbogbo yìí tàbí àti rí pé opposite kan náà àwọn kìnnìkì kíni ká máa ṣe lọ. sóye yín gbàǹkà wàkọ́tì lọ́hùn hàtà tí mẹ́nu sọ́tò Anfal àyà 29 àbí 39 ti gbàǹkà wàkọ́tì lọ́hùn hàtà la takuna fitna. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. àyà yìí wà lámọ́lẹ̀ pátápátá olú wàkọ́tì lọ́hùn ẹ máa bá wọn jà lọ. ìgbà tẹ́ ẹ̀ tó ní bá wọn jà mọ́ ẹ máa bá wọn. حتى لا تكون فتنة. sẹ́ni fitinà tó wà ń bẹ̀ kò túmọ̀ jẹ̀gbọ́ o. حتى لا تكون فتنة tí òfin ní sẹ́bọ̀ lérí ilẹ̀ mọ́. ẹ máa bá wọn jà lọ tí òfin ní sí ẹbọ lórí ilẹ̀ mọ́ ìtumọ̀ ẹni pé bẹ́ẹ̀ bọ́ bá sì ń wà jihad ò sẹ́kìnní. wáyà kú. ọ̀rọ̀ àgbà tí ilé rẹ̀ bá yẹ ọmọ bá yà ni o. sísè lè dilé rẹ̀ ọmọ bá yà lọ ni o. ìjẹ́kílẹ̀ ní àti ọlọ́ni wà kọ́ tìǹbù wọn àti aláàtẹ̀kùn náà fìtínà tó wáyà kú náà dín ní kulluhu. لله. gbogbo ẹ̀sìn pátá yóò fi di tọ́lọ́wọ́. فإن انتهوا فإن الله بما يعملون بصير. tí a bá ti wá láwọn ọ̀sẹ̀ bọ́ mọ́ ọlọ́wọ́n máa mú ìdókòwò ìdẹ́ máa wá sí ẹ̀fẹ̀ náà láti sàn ilé sàn. gbogbo wa la gbọ́ báyìí pé tá a bá fi àwọn lẹ̀ pé ẹ jẹ́ kájọ máa gbégbé àlàáfíà Allah ti pa àwọn láṣẹ wípé àwọn gbọ́dọ̀ máa gbógun ti wá káwọn máa pa wá títí tá a fi máa gba ṣẹ̀ríà tá a fi máa ṣe nǹkan tí Allah sọ. ẹ má gbàgbé Allah kò kí ń ṣe ọlọ́run o títí tá a fi máa tẹ̀lé òfin tí àwọn lárúbáwá mú wá fún wa torí pé àwọn ẹni ẹrú lárúbáwá ni wọ́n. so òfin inú Quran tí gbogbo wa máa fi di mùsùlùmí tí gbogbo wa ò báyìí tí ì di mùsùlùmí àwọn máa gbógun ti wá àwọn máa pa wá. afáwa ka àyà kan àyà yẹn mo ti ka àyà yẹn rí mo rí ọmọ ẹrú kan tó ṣe fídíò mo kàn rẹ́rìn ni mo pé kí n má dá lóhùn. àwọn èèyàn mọ̀ pé ohunkóhun tí n bá kà mo máa gbé ẹ̀rí yẹn jáde mo gbé ẹ̀rí yẹn jáde ẹni yẹn wá ní persecution yẹn nǹkan tó wà níbẹ̀ ni pé àwọn ẹlẹ́bọ yẹn wọ́n lọ ń bá àwọn mùsùlùmí jà. irọ́ ni o kò síbi kankan tí wọ́n ti gbógun ti Muhammadu o mo sọ fún yín wọn ò gbógun ti Muhammadu ṣe rí Quran ìlànà tí Muhammadu fi jagun gbalẹ̀ ni scope ni òun ni Quran. ẹ wáyé ká lọ ka Quran yẹn Quran chapter 8 verse 39 ó ní ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró ìbọ̀rìṣà mọ́ gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu pátápátá nítorí náà tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́ dájúdájú Allahu ni olùríran nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́. yẹn ni wípé Allah pa àwọn mùsùlùmí láṣẹ wípé
kí wọ́n máa gbógun ti gbogbo ẹni tí ò bá ti ṣe Islam títí tá a máa fi di mùsùlùmí. Ó wá ní nítorí náà tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́, kò kí ń ṣe pé tí wọ́n bá jáwọ́ nínú pé wọ́n ń bá yín jà kò sí ogun bẹ́ẹ̀. Ẹ̀yin yan wa ẹ lọ understand, ẹ jẹ́ kí ìwé yìí kó yé ẹ̀yin. Quran ìwé ogun ni. Ṣé ẹ ráwọn tẹ́ rí àwọn mùsùlùmí yẹn terrorist ni wọ́n, àwọn gangan ló ń tẹ̀lé ìwé yẹn, apààyàn ni wọ́n. Muhammadu òun ni olórí àwọn apààyàn, òun ló dá ẹgbẹ́ òkùnkùn yẹn lẹ̀. Ó ní ẹ gbógun tì wọ́n, ẹ máa bá wọn jà, ẹ máa pa wọ́n, tí kò fi ní sí ìbọ̀rìṣà mọ́ lórí ilẹ̀, tí gbogbo ẹ̀sìn á fi jẹ́ ti kíni o, á fi jẹ́ ti Allah. Tẹ́ bá wá jáwọ́ nínú àìgbàgbọ́, tẹ́ sọ pé ẹ ti di mùsùlùmí o, Allah ló máa rí nǹkan tẹ́ bá ń ṣe níṣẹ́ lẹ́yìn yẹn. Ẹ̀yin yan wa, Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹlẹ́bọ ni wá. Wọ́n gbé ẹ̀sìn yìí wá láti wá pa wá rẹ́ ni. Kò bá dáa kẹ́ ẹ gbọ́ ìkìlọ̀ báyìí, kò bá dáa kẹ́ ẹ tètè jí kẹ́ kúrò nínú ẹ̀sìn àwọn apààyàn yìí, kẹ́ kúrò ńbẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, tẹ́yin bá sọ pé ẹ fẹ́ ṣe ẹ̀sìn yìí, lẹ́yìn tẹ́ bá lọ àwọn ọmọ yín wọ́n máa pa wọ́n. Kò kí ń ṣe pé ọ̀rọ̀ mi kàn rí bákan létí yẹn, má rò pé bóyá ìpè ni mò ń ṣẹ́. Kò kí ń ṣe èpè. A ní láti dojúkọ Islam, a ní láti wó Islam lulẹ̀ nílẹ̀ Yorùbá. Bí bẹ́ẹ̀ kọ́, Islam máa ba ilẹ̀ Yorùbá jẹ́. Ẹ̀yin èèyàn wa ẹ jí, ẹ padà lọ sí ilé yín. Nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Ṣé rí gbogbo àwọn agbésùnmọ̀mí tí wọ́n pa wá lọ́tún lósì tí wọ́n ń jiyàn gbé, gbogbo ẹ̀ ló wà nínú Quran. Nǹkan tí Quran sọ fún wọn ni wọ́n ń ṣe. Ẹ pa wọn títí tá a máa fi di mùsùlùmí. Nǹkan tó fẹ́ ni pé kí gbogbo wa di mùsùlùmí, ká kó agbára wa ká dálẹ̀. Tá a bá ti wá di mùsùlùmí tán, a máa ṣẹrú àwọn Fúlàní. Àwọn Lárúbáwá tó sì máa wá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún, àwọn náà tún máa wá kojú àwọn Fúlàní, wọ́n á pa gbogbo wọn wá gba ilẹ̀. Nǹkan yìí ni wọ́n ṣe ní Egypt, Morocco, Tunisia, Libya. Ẹ̀yin èèyàn wa ẹ lọ ka ìtàn. Ẹ̀sìn Islam ẹ̀sìn àgbákò ni, ẹgbẹ́ òkùnkùn ni, ẹ̀sìn àwọn apààyàn ni. Ṣé rí gbogbo àwọn mùsùlùmí yẹn hired assassin ni wọ́n. Iṣẹ́ tí Allah gbé fún wọn ni wípé kí wọ́n máa pa àwọn tí ò bá ti tẹ̀lé ọ̀rọ̀ Allah. Allah kò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Ṣé rí ìwé yìí, àlòkù ìranù, ìwé burúkú, ìwé ogun, ìwé ìtàjẹ̀sílẹ̀, ẹgbẹ́ òkùnkùn, ìwé àwọn apààyàn. Ṣé gbogbo àwọn tó ń pààyàn kiri, ìwé yìí ni wọ́n ń tẹ̀lé. Ẹ lọ ka ìwé yìí ní èdè tẹ́ ẹ gbọ́ yé, á lè yé yín yékéyéké. Gbogbo nǹkan tí mo tú òun ni àáfàá yìí tú. Àáfàá kan wá jáde, ó ní ìtukùtù lẹ́mẹ̀sìn tú, kò tú dáadáa ni. Ẹ wá jáde báyìí, ẹ wá sọ fún àáfàá yín wípé ìtukùtù ni àáfàá yín tú. Ẹ̀yin èèyàn wa, ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn apààyàn ni. Ẹ padà lọ sílé yín. Nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ lọ máa bá wọn ṣe. Ẹ̀sìn Islam kì í ṣe ẹ̀sìn tí wọ́n ń bá àwọn ọmọlúàbí bẹ̀. Ẹ̀sìn àwọn ẹni òfò ni, ẹ̀sìn àwọn olórí burúkú ni. Ẹ jí, ẹ má sùn. Allah kò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí, mo dúró. Ó dìgbà.